Ẹ̀yin pastor yìí ó lè tẹ̀ ń jà yìí sàkámàjẹ́ yìí ti jẹ́ kí ọpọlọ yín kó yòrò. Ṣọmọ bí MFM ṣe tó? Ọmọ bí MFM ti tó? Wọ́n fi làkàlàkà. Ẹ̀yin èèyàn mi, ẹ mọ̀ pé mo ṣe máa ń sọ lélẹ́yìí. Ẹ bá mi dì í mú. Olualo, ó máa fi ṣọ́ọ̀ṣì pìtàn láìpẹ́. Ẹ lọ bèrè ayé lọ́wọ́ àwọn MFM. Èmi, ìwọ, and some other people pọ̀wọ́ ẹ̀ ò mọ́. Gbogbo eléyìí tí mo gbé pamọ́, àwọn kan tó ṣe àti èèyàn kan tó ní ilẹ̀ tó gbalẹ̀ lọ́wọ́ ẹ̀. Tó nílẹ̀, tó ń gbé Finland. Olualo. Gbogbo rìkọ́dì yẹn wà lọ́wọ́ mi o. Adánimógo, Adìtàn o. Ṣùgbọ́n pé ó kéré lọ́wọ́. Ṣùgbọ́n pé o tó 10% MFM o. Blogger ò kì í ṣàjẹ́ o. Kò ríran o. Àwọn tẹ́ẹ̀jọ wà, tẹ́ẹ̀jọ oúnjẹ, tẹ́ẹ̀jọ mu ló ń gbé information wá fún blogger. Ẹ káàbọ̀ sí Yorùbá Parapọ̀ TV. Tó bá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá, ẹ tẹ subscribe button síbẹ̀, ẹ like kẹ́ kọ́mẹ̀ntì. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹ ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀, ẹ tún káàbọ̀ sí Yorùbá Parapọ̀ TV lẹ́ẹ̀kan sí i. Torí bó bá ṣe ń lọ ní ìkànnì yìí, àwa ò ní jákè tí yín ó di sí o. Ẹ̀já gbọ́n tí Maudeen Badejo ní lórí ọ̀rọ̀ Olualo. Yorùbá Parapọ̀ TV, ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ̀. Alára ẹ̀ tún wá gbọ́. Maudeen Badejo tún tú àṣírí míì nípa Olualo o. Ó ní Olualo ó ti gbá ẹnìkan rí, ìyẹn ní Finland nígbà kan rí. Ó ní àwọn ẹ̀rí tó dájú sì wà lọ́wọ́ òun. Tó bá jẹ́ ṣe pé ó rú Olualo lójú. Ó ní Olualo kan mọ̀ wípé ẹni tó gbá nípa ọ̀rọ̀ ọlẹ̀ ló ń lẹ́rìí ẹ̀ lọ́wọ́. Bá a ṣe ń wójú ọ̀rọ̀ òun náà ló túbọ̀ sí òun dí kókó sí o. Olóyè Olualo ó sì lé òun pẹ̀lú. Ẹ jẹ́ gbọ́ bọ́rọ̀ òun ṣe jẹ́. Kí ni Badejo yìí rí nípa Olualo, ìyẹn Prophet Olualo Adánimógo? Olualo, honestly, some people, I still title him pastor, prophet. Olualo fúnra rẹ̀ mọ̀ pé òun ò pastor, kò ṣe anything. Ọlọ́run ló mẹni tó ń sìn òun. Ọlọ́run Elédùmarè ló mẹni tó ń sìn òun. Those of you that follow me, do you remember what I shared about Olualo? It's still on my page, o. Olualo knows that I know the story of things that happened in Finland. Honestly, I still have it stored on my phone. Olualo, I still have your story, your Finland story. I still have it stored on my phone. The victim came to me. Wọ́n gbéṣẹ́ ẹ wá kó máa gbọ́n sìn. Ṣorí ìgbà tí Rotimi wá bẹ̀rẹ̀ sí ṣe, mo kàn bẹ̀rẹ̀ sí rẹ́rìn-ín ni. Mo ní àṣírí ẹ̀ pàpàtú. Àṣírí ẹ̀ pàpàtú. Mo kàn bẹ̀rẹ̀ sí rẹ́rìn-ín ni pé Rotimi máa fà á já pátá. Ó sì fẹ́ fà á já pátápátá. Ṣé eré àwọn pásítọ̀ yìí? Oh my God. You na see this una pastor. They can never change. Wọ́n lè change láyé. It is their business. Ọ̀nà àtijẹ wọn ni. Kò sí nǹkan tó lè stop wọn. So, only sometimes few years ago, and I will remind you, I love for ara ẹ mọ̀. Our followers, I love for ara ẹ mọ̀. When I was talking, everybody was like, hey, I love that, oh, wòlíì ni o. Me, I was just laughing. That victim brought everything. Oh what, I have it. So, Finland ló máa kọ́kọ́ lọ first time tó máa kọ́kọ́ wá sí Europe. Finland ni those of you that know him very well, Finland ni base Olualo in Europe. So when they brought it, I look at it. I remember I said it. And there's one lawyer in London. She came out, she said, I thank God though. I think that woman just, after I said it, the woman look at everything and saying. So Olualo, ìwọ fún gbogbo wa èmi, ìwọ and some other people pọ̀wọ́ ẹ̀ ò mọ́. Ọwọ́ ẹ̀ ò mọ́. Ṣọwọ́ ẹ̀ wá mọ́ ni. You see, I wonder. Ìyá lòun ò rí ọmọ òun fọ́dún mẹ́rin. It's wrong. The next to my you told us, you did a video. You warned everybody, all your followers, supporters, that nobody should fight for you. That we should allow God to fight for you. I listened to everything and I said, wow, this is good. Let's see how this will play out. No knowing that, the next thing, you said nobody should fight for you.
Because if I'm not mistaken, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé lóko, opposite àwọn nobody should fight for you. You said it categorically, nobody should fight for you. That ṣẹ́yìn lọ́lọ́run ni. Let God fight for you. And that is what I expected any normal pastor to do. If genuinely the power you are using, if it is God, why don't you allow that God to fight for you? And when you send that message out, I said, yes, this is wisdom. Let's allow God to fight for you. To my greatest surprise, ṣe dáadé rí Fálànà tó ń fly around on social media. Kí ló dé tí gbogbo yín máa ń ṣe bí ẹni tó lọ́pọlọ náà? Ẹ̀yin pásítọ̀ yìí, ó lè tẹ̀ ń jà yìí, sàkámàjẹ́ yìí ti jẹ́ kí ọpọlọ yín kó yòrò. Ẹ jẹ́ mọ̀ pé ṣé wọ́n yín ò mọ́. Tó bá bẹ̀rẹ̀ sí wọ́ọ̀dì ẹ̀yìn sì kan tó máa wọ́ jáde máa lágbára. You don't need it. You did a video and everybody, you don't know that everybody long do video. They be shouting your name in the last 1 month or 2. Everybody don't go now. And we were just looking until I saw that video. When I saw that video, I listened to everything. And you spoke well. You said, nobody should fight for you. Let God fight for you. Nobody should insult anybody on social media. Nobody should reply anybody on social media. And I felt, excuse me, this is another approach. So Olualo can do this. Yes, don't bother for him. That was why I didn't post anything. That was why I just said, let's see how it will play out. But to my greatest surprise, look, mess up big time. Mess up big time. Ṣé Jésù, ṣé lawyer kọ́kọ́ fight for Jesus Christ ni? Ẹ̀yin èèyàn mi, ìyá la pé, ìyá obìnrin yìí àtàwọn ẹbí ẹ̀, because I listened to that baba. Bàbá tó fún ẹ lọ́mọ, tó fa ọmọ lé ẹ lọ́wọ́, olóòmọ́. Even if you don't want to answer social media, why don't you talk to your wife's family? Why don't you go to them? Kò jẹ́ kó rọ́ ọmọ wọn. Ẹ jọ̀ọ́, níbo ni ìyàwó àtàwọn ọmọ ẹ wà? Ṣó fàjà ni èwo ni court, èwo ni lawyer? You see, there's something that I still do not understand about Mr. Babafẹ́mi Fálànà. These days, human rights activists lèmi pè yín. Lawyer tó ń jà fún ẹ̀tọ́ aráàlú ni yín. At times, àwọn àtìgbà tẹ́tẹ̀ bẹ́ẹ̀ ṣe handle case Mohbad lásán ni Baba Fálànà lọ́rọ̀ wọn tí mo ti rọra wò pé mo ti fi wọ́n síbi tí àwọn yòókù wọn wà. Because I was shocked. The same you, Fẹ́mi Fálànà, that lẹ ṣe fídíò lẹ́ni gbogbo wọn tí Baba Adébóyè kó jọ yẹn franchise ni. Ṣé ẹ mọ̀ pé business la lọ ń ṣe náà ni? Olualo náà business ni na. Ṣé ó ti wá di wòlíì ni? Ìbọn gbégbá àwọn ilẹ̀ wọn ń tajà ni. Honestly, Olualo, àwọn adviser wọn kọ́ ẹ dáadáa. If you think by going to court, I want to tell all of you, or those of you pastor that is listening to me now, ṣé mọ̀ nǹkan tó ń dá fìyà jẹ yín lórí cyberspace yìí tí ọwọ́ yín ò bá ti mọ́, tẹ wá ń ṣe agídí, tẹ wá lè fẹ́ proof a point, kò ní tán lẹ̀. Ẹni tó bá wùn kó lọ kówó ẹ̀ fún pastor, ẹni tó bá wùn kí pastor kó gbá, ẹni tó bá wùn kí wọ́n mú ayé ẹ̀ báyìí kó tó ní upside down, problem tiwọn ti yín ni. But mo gbọ́ kèsì ìyá yẹn mo ní what is wrong with Olualo? I was shocked when I saw Falana's letter. Kò lè stop Olualo. You see, immediately nobody fight the press and win. Most especially when your hands are not clean. Tí ọwọ́ ẹ bá mọ́ ló máa jà ló máa win. Ó rò pé ẹ lọ bèrè ayé lọ́wọ́ àwọn MFM. MFM ó ti send the court paper àtajá àtẹran. Anybody tó bá sọ̀rọ̀ ó máa send the court paper fún. Ṣé kèsì ẹ stop láti 5 years? I'm asking everybody. Does this stop? Ẹ jọ̀ọ́ ẹ dá mi lóhùn, at least a lot of people are listening. Ẹ jọ̀ọ́ ṣé kèsì MFM stop láti 5 years plus tó ti ń lọ court show this to me. Tí kọ̀kọ́ bá stop mi á gbé, bí kọ̀kọ́ bá stop mi á gbé, because iṣẹ́ ọwọ́ ẹ ò mọ́. You say orí ẹni tí iṣẹ́ ọwọ́ ẹ ò bá mọ́, the best you can do, you lie low. Sorry, the approach tó ń lò tẹ́lẹ̀ àlọ́ ó dà ipò right, but immediate ṣorí lè tó fẹ́ lò yìí wọ́n á bá ẹ̀kọ́ lẹ̀ lọ́kọ́ sílẹ̀ lẹ́ni. Mi ò jí sọ́ o, lọ bèrè ayé lọ́wọ́ MFM, lọ bèrè ayé lọ́wọ́ MFM. Kò sẹ́ni tó jagun tí ìjìyàn ò ní fi làkàlàkà. Press media mà lásọ kò máa ń ṣe sórí òní mọ bí wo àwọn tó jókòó sí ẹ tí wọ́n jọ wà ní chọ́ọ̀chì tó bá ń gbọ́ mi lẹ́nìí kò máa gbọ́ àwọn tẹ́jọ wà ní chọ́ọ̀chì ẹ nísìn. Àwọn tẹ́jọ wà ní chọ́ọ̀chì nísìn àwọn náà máa gbé information ẹ jáde. Blogger kì í ṣàjẹ́ o, kò ríran o. Àwọn tẹ́jọ wà tẹ́jọ oúnjẹ tẹ́jọ mu ló ń gbé information wá fún blogger. So if you think going to this route tó gbà yìí, more and more people máa dìde sí ẹ.
you can't win this battle. And besides, they're asking you a question. And our family won. Look, if the family did not cry out, nobody will talk. Àwọn ẹbí ẹ̀ ló kígbe síta náà pa àwọn wọ́mọ àwọn. Ṣé ó ní nǹkan tí wọ́n fọmọ wọn ṣe ni? Why is it difficult for you to produce your wife? Ẹ̀yin èèyàn mi. Wọ́n tún ti bẹ̀rẹ̀ bó ṣe ń bẹ̀rẹ̀ náà lélẹ́yìí o. Bó ṣe ń bẹ̀rẹ̀ lélẹ́yìí o. I remember mo tún rántí ọjọ́ yẹn tí mo bọ́ síta tí mo sọ fún MFM. Mo ní, sir, let me give you my sisterly advice. Mo ní, I don't want to do your case. Go and put your house in order. He thought he could use court. Pé òun lè lo lawyer and court to stop anything. Ẹ jọ̀ọ́ ṣó ti stop ẹ. For those of you that follow me, because mo ìrẹ́ àwọn kọ̀ọ̀kan that know the story of my MFM here, but the first thing I said, sir, I said, I don't want to do your story. Let me give you my sisterly advice. Go and put your house in order. The next thing I will see is cut back on fly ni. Mo wá make up mind mi pé wàá sá kàbàkàbà pìtìpìtì ayé máa bá ẹ. Ṣé pìtìpìtì ayé ò bá? Kò tán. Bó ṣe ń gbì kan ló ń tú bó dẹ̀ ṣe máa wà títí láyé lọ́tọ́ bíbẹ̀ máa fi tú tán nìyẹn. From one problem to the other, from one come out 2 MFM báyìí wọ́n á tu nísìnyí wọ́n á tu wọ́n máa tu títí àṣírí ẹ̀ máa fi tú kọlẹ̀ ni. Olualo orí ẹ̀ ló wà yìí o tí ẹ̀ á worst jù yẹn lọ tá ni wọ́ ìwọ kéré tí ọmọ bí MFM ṣe tó ọmọ bí MFM ti tó wọ́n fi làkàlàkà ó ṣèkì prayer sì ti di ahoro sórí ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ń come up ni you don't need it. Go and put your house in order. You can't lè win nǹkan tó bẹ́ẹ̀ tó wà lẹ́yìn o lè win ẹ̀ láíláí o lè win ẹ̀ you are wasting your time. So téèyàn kan bá stop another person stop ṣó ní nǹkan tó fọmọ wọn ṣe ni Olualo ṣó ní nǹkan tó fìyàwó ẹ̀ ṣe ni. Why is it difficult for you to produce your wife? And even if you don't want to answer anybody, any blogger, anything, ṣé ìyá ọmọ ò ní right? Ṣé wọ́n ló bí ọmọ ni? Ṣé ìyá àwọn tó bí? Ẹjọ́ ẹ̀yẹ èèyàn mi ṣé èèyàn bá máa rì? Ṣé ọkọ ti rà pa nìyẹn ni? Ẹ dá mi lóhùn because ẹ ń wò mí sìn. Ẹjọ́ ṣé téèyàn bá máa rì if we are married? For those of you that don't understand Yoruba, if you are married, don't your family have access to you again? Abeg my people, make una help me o because ọ̀rọ̀ àwọn pásọ̀ wa yóò fẹ́ yé mi mọ́. Imagine ìyá ọmọ lóhùn ò rí ọmọ for 4 years. Ìwọ́dẹ̀ jókòó síbẹ̀ yẹn ìyàwó ẹ̀ á rí. Ṣé wọ́n nìkan ló máa kọ́ gbé abroad ni? Ìyàwó MFM abroad ló ń gbé tọmọtọmọ. A pariwo ẹ̀ síta ni. So bí ìyàwó ẹ̀ bá gbé abroad yìí ò mí ni pé àwọn òbí ẹ̀ ń bèrè pé níbo lọmọ wọn wà. Bọ́ ẹ̀ bá tẹ̀ lè sọ̀rọ̀ they should be able to speak to her on the phone now. Kò pọ̀ ju nǹkan tó because wọ́n ti bẹ́ẹ̀ sọ ní kọ̀rọ̀ o ṣe nǹkan tó yẹ kó ṣe. Reason tó fi pariwo ẹ̀ síta nìyẹn. O lè win ní bàtò eléyìí o wàá mú obìnrin yẹn síta. Máa gbàdúrà fẹ́lẹ́ dá ẹ̀ kí kankan má ṣe ọmọbìnrin yẹn tí kankan bá ṣe ọmọbìnrin yẹn kò ní sí nǹkan tó ń jẹ́ adánimógo kankan mọ́. Tí nǹkan kan bá ṣe wàá rí nǹkan táwọn youth máa ṣe sí ṣọ́ọ̀ṣì yẹn lọ́kọ́ sílẹ̀ lẹ́nu. Olualo tí nǹkan kan pẹ̀lú bó ṣe pariwo ẹ̀ tó tí nǹkan kan bá ṣe ọmọ yẹn wàá rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí church yẹn kò ní sí nǹkan kan tó ó rò pé eré ni. Instead kó lọ ṣe àtúnṣe you have the audacity to go and go láti lọ bá lọ́ọ̀yà kí lọ́ọ̀yà kan dákẹ́ ta ó ṣe máa dákẹ́ fún ẹ ṣọ́n ti dákẹ́ by wasting your time. O tí mo bóyá ṣe ń ṣe lórí social media yìí wọ́n á dá owó wọ́n á fi bá ẹ ṣẹjọ́ ó máa ti yàtọ̀ sígbà kan ojú ti là ojú àwọn èèyàn ti là àwọn kan ò tẹ̀ fẹ́ máa gbọ́ gbogbo irọ́ tẹ̀ pápá yẹn ojú àwọn èèyàn ti là gidigidi wọ́n béèrè lọ́wọ́ ẹ pé mo níyàwó ẹ wà ṣé ojú ò tì ẹ ní gbọ́ngàn ìyàwó òbí èèyàn jáde ìyá ìyàwó ẹ àwọn ẹbí ẹ jáde wọ́n làwọn ò tí ì rí láti 4 years ìyẹn náà béèrè lọ́wọ́ ẹ and you have the guts and the audacity láti lọ máa sue wọn wàá ní kàn stop ìgbà tó o bá stop ń sìn tẹ́mi náà bá wá gbégbé ẹ̀ tí mo wá bẹ̀rẹ̀ sí ṣe èèyàn mélòó ló fẹ́ sue go and watch lọ sí YouTube kó wo iye bórúkọ ẹ ṣe ń lọ ńbẹ̀ tẹ́mi náà bá tún dìde ń sìn tí mo ní mo fẹ́ máa ṣe é sí fẹ́ wá jókòó sí kí n máa ṣe lójoojúmọ́ èèyàn mélòó ló fẹ́ sùn. Mo tún sọ fún yín ṣẹ́rí ẹ̀yin pásítọ̀ yìí àfojúdi òun ló bà ayé most of yín jẹ́ bí ti MFM ṣe bẹ̀rẹ̀ lélẹ̀ like play
ó ti lọ sí ọdún mẹ́fà lénìí kò stop. Olualo ó ti lọ sí ọdún mẹ́fà ní èní kò tí stop. If one end tí èèyàn kan bá dákẹ́ tó ti súyàn kan o, Ọlọ́run àti gbéyàn mí dìde. Tó bá ti dákẹ́ tó ti súyàn mí, Ọlọ́run àti gbéyàn mí dìde. Bó dẹ̀ ṣe máa wà títí tí àṣírí MFM máa fi tú palẹ̀. Àfi tó bá yẹ pé mo parọ́ mọ́ ẹ. Tó bá yẹ pé mi ò parọ́ mọ́ yín, ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ni o. Ẹ̀sìn tẹ̀ ṣe yẹn, nǹkan tó ń pè ní ẹ̀sìn àgbáyé, senior ẹ̀sìn, ẹ̀ ṣe ẹni pé mo wò yín. Ní ìtì ẹ̀ pọ́ọ̀sì ẹ̀ gan nígbà tí mo máa kàn lọ wò máa rẹ́rìn-ín máa ní finally MFM pàpà tẹ́ ọ̀rọ̀ MFM pàpà jásẹ̀ sí àgbáyé. Àìgbọ́ràn ni o. Bọ̀ Olualo mò ń wọ̀n ní ẹ̀ ń sìn káyé ẹ̀ má bàa bàjẹ́ bí ayé wọn ṣe bàjẹ́ ní MFM. Kí business center ẹ kó má bàa tú, kò ń pẹ́ tú o, kò ní pẹ́ tú rárá because ẹ mọ̀ pé ìpilẹ̀ṣẹ̀ nǹkan tẹ́ ẹ kó jọ ọwọ́ yín ò mọ́ o. Ẹ mọ̀ pé sàkámàjẹ ni gbogbo ẹ̀ bá dé, kò jọ èmi lójú. Ìgbà tó ti ń tú ẹ tó ń tú ẹ sí káyà mo kàn rẹ́rìn ni. Bóyá tú yín báyìí mo kàn ń rí, ẹ mọ̀ pé mo ti sọ́rí. Mo ní so wọ́n sì wé dé ọ̀dọ̀ yín. Mo ní fàájà movement eléyìí tún le, àwọn eléyìí ò tiẹ̀ ní wọn ṣàánú anybody, wọ́n ń fàájà ní gbàgà. Mo ní tí wọ́n ti wo Rotimi títí báyìí máa kàn rẹ́rìn ni, màá ní wọ́n lọ́hùn. Màá ní wọ́n ti fàájà tó pátápátá fún Olualo. Torí tó bá lè mú advice àwọn ọ̀rọ̀ tí mò ń sọ rádaràdà lálẹ́ yìí tó bá mú lò á máa pè é. Sórí kóòtù yẹn lọ withdraw ẹ o. Sórí ibi tó dúró sí tẹ́lẹ̀ tó ní òṣèjọ́ òṣè ní tìyẹn ìyẹn àìpé ẹ lọ pe àwọn òbí ọmọ yẹn. Jẹ́ ká àwọn parents ẹ bọ́ síta kó sọ pé àwọn ti bọ́ ọmọ àwọn sọ̀rọ̀ tí wọ́n tẹ́ ẹ̀ bá fẹ́ wá sórí social media. Olualo adánimógo adìtàn o. Ṣùgbọ́n pé ó kéré lọ́wọ́ ṣùgbọ́n pé tó 10% MFM o. Ṣọ́ọ̀ṣì ẹ kò tó 10% MFM globally ló ṣẹ̀ sí o. Àwọn láwọn stubborn ni nobody should talk, anybody bá sọ̀rọ̀ àwọn agbé lọ kóòtù. Mo ní mo wò wọ́n báyìí kí n tó kó tó rí èmi yìí, kó tó rí èmi sá fún wọn tí mo fi ojú wọn rí. Ìgbà tí mo rẹ́dí àti dáhùn ni mo dáhùn, òun ni mo tún sọ yìí o. So ro dáadáa, it's not everybody ló máa rí mú o. Fàájà movement èmi rí yẹn wọn ò bẹ́ẹ̀ ṣeré rárá. So ó wá bẹ́ẹ̀ kó o lọ sọ̀tà ara ẹ. Torí kan tó bẹ̀rẹ̀ yìí ó máa lẹ́yìn. Ẹ̀yin èèyàn mi ẹ mọ̀ pé mo ṣe máa ń sọ lélẹ́yìí, ẹ bá mi dì í mú. Olualo ó máa fi ṣọ́ọ̀ṣì pìtàn láìpẹ́. Tí ò bá wá solution sí ogun tó bẹ̀rẹ̀, ẹ̀rí ìbẹ̀rẹ̀ ogun lèèyàn máa ń mọ̀. Àárín méjì ẹ̀ àmọ́ ibi tó máa parí sí kò sẹ́ni tó mọ̀. Torí òun lo agbára instead kó correct mistake tó bá wà bẹ́ẹ̀. Ṣé wọ́n ló bí ọmọ ni? There's something I don't understand in the whole story. If you are married, ìyá ẹ̀ sì ni ìyá ẹ̀ náà. Your family are still your family. So how come tí ìyàwó alọ́ tí ò fi pè ìyá ẹ̀ fódìdí ọdún mẹ́rin tí ò kú tó dẹ̀ wà láyé? Wọ́n ti béèrè lọ́wọ́ Olualo dáadáa. Olualo ò dá wọn lóhùn náà fi bá sórí social media o. And I know before all these people ṣe mọ̀ pé mo mọ bó ṣe ń lọ. Before kí èèyàn tó inbox yẹ wọ́n máa ń lọ inbox blog, ó máa gbé ẹjọ́ wá bá ẹni. So kó tó lọ bá blogger wọ́n ti lọ bá ẹ, ò dá wọn lóhùn dáadáa ni. Tó bá dá àwọn àna ẹ lóhùn wọn ò ní bọ́ sórí media láti máa pariwo. And instead kó o wá ṣe nǹkan tó yẹ kó ṣe, ó wá lọ ní kí lọ́ọ̀yà kan DCC kó má sọ̀rọ̀ mọ́. Ìwọ náà dà kó má sọ̀rọ̀. Ṣé o rò pé lọ́ọ̀yà lè stop àwọn tó fẹ́ sọ̀rọ̀ yìí ni? Nàìjíríà lè ti ń fi lọ́ọ̀yà halẹ̀ mọ́ wọn. Ìlú òyìnbó tẹ́ ẹ̀ bá rí wọn sáàfù kò sí nǹkan tẹ́ máa ṣe sí ẹ̀ pẹ́ lẹ́nu ẹ̀. Ṣé Rotimi yẹn tó bá yẹ pé mo strategy ni kò ní gba lẹ́tà lọ́wọ́ ẹ̀. Ó ẹ̀ ní reserve ṣọ́lá àdírẹ́sì ni. Gbogbo ilé ìtẹ́ sáàfù ká ló ti mọ̀ ní ilé ìtẹ́ sáàfù lórí email yẹn á disregard á yẹ bí pé wọn ò rí. Ẹ dààmú tẹ́ ẹ̀ bá ti reserve if it's not a good service it's not a good service. Á dẹ̀ máa sọ̀rọ̀ ẹ lọ. You better go and correct yourself. Mo tó o bá ṣe nǹkan tó yẹ kó ṣe, aṣọ tí mo ti bọ́ sílẹ̀ máa lọ wọ̀ tiẹ̀. Olualo tó o bá correct ara rẹ̀, sórí aṣọ tí mo ti bọ́ sílẹ̀, sórí pé mo wá látijọ́ yìí, máa lọ wọ̀ tiẹ̀, máa wá fi ojoojúmọ́ máa ṣe show fún ẹ. Máa fi ojoojúmọ́ máa ṣe show fún ẹ.
àṣírí ẹ̀yà wa tú kanlẹ̀ á tú ní o gbogbo eléyìí tí mo gbé pamọ́ àwọn kan tó ṣe àti èèyàn kan tó ní ilẹ̀ tó gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ tó nílẹ̀ tó ń gbé Finland Olualo gbogbo rìkọ́dì yẹn wà lọ́wọ́ mi o máa lọ bẹ̀rẹ̀ sí play ẹ̀ wọ́n gbé ẹjọ́ ẹ̀ wá bá mi mo ní lọ́wọ́ ni no be say this one no be say go kọ mi ò lọ gbà á mo ní lọ́wọ́ ni tí bá dẹ̀ bẹ̀rẹ̀ sí play ẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí jù síta tó bá ti jẹyọ kan jáde báyìí wọ́n máa dà á wọlé ni o so ò ní ìdí ẹ̀ máa kó àwọn mugun ẹ̀ tó kọjọ yẹn máa kó wọn jẹ lọ bẹ́ẹ̀ release that mama because I'm sure ìwọ náà ní ìyàwó ní bàbá múnú àwọn òbí ẹ jẹ́ kí wọ́n rọ́ ọmọ wọn náà abiyamọ lèmi náà abiyamọ wo ló máa wà tí ò gbọ́ ohùn ọmọ ẹ̀ fún ọdún mẹ́rin bóyá wà láyé bóyá ò sí èmi ò mọ bẹ́ẹ̀ ṣe máa ń ronú mi mọ bí ẹ ṣe máa ń ronú agbára jákujàku tó wà lọ́wọ́ yín wọ́n máa gùn yín ẹ̀ẹ́dẹ̀ ní nǹkan kan irọ́ náà ló bá dé nǹkan tó yẹ kó ó ní ìyàwó ẹ̀dà tó bá dé mọ̀ pé ìyàwó ẹ̀ wọ́n dẹ̀ gbé jáde àbí kò ṣe fídíò àbí kò dé wọ́n lè fi pé ò fẹ́ answer blogger answer àwọn family wọn náà answer àwọn family wọn ó bẹ̀rẹ̀ ń sìn àwọn èèyàn tó ní ẹ́ àwọn tó ní ẹ́ wọ́n sọ fún ẹ ó ti bẹ̀rẹ̀ ń sìn ó máa bu ẹ lọ́wọ́ ẹ kí ìbú fídíò yìí ẹ̀yìn èèyàn mi mò ń lọ Olualo ó máa tẹ́sí eléyìí tó wà nú ẹ̀ yìí tó bá nífẹ̀ẹ́ rẹ lọ withdraw court kìíní má fi nǹkan burúkú ṣẹwọ́ o ṣẹ́yìn gbà tó ṣe fídíò yẹn mo dẹ̀ wò báyìí mo ní Olualo dẹ̀ gbọ́ o mo ní ẹni adviser Olualo máa try o the only thing that can kill that thing ká ló bó ṣe ṣe fídíò yẹn o wá fọmọlúwàbí ṣe é o wá gbé kọjá rí ewo lọ ń bá Fálànà Nàìjíríà Fálànà wà náà kí ló fẹ́ ṣe Nàìjíríà ló wà àwọn tó bá ẹ̀fà ó wà lóyìnbó you don't even know their address Suleiman lọ kóòtù ó yìí jẹ 20,000 lẹ́ni MFM tó lọ kóòtù ó ní bó ṣe jẹ́ ní olórí burúkú ni lọ́ọ̀yà mi ló gbàbọ̀dé o àdẹ̀ tí ìparí ẹ̀ tí ìgbọ́ the end of that MFM thing ẹ̀ tí ìgbọ́ ayé MFM ṣì ń scatter sí lójoojúmọ́ ṣùgbọ́n win ni ṣọ́yìn win báyìí àṣírí wọn tú sí ní ojoojúmọ́ àwọn èèyàn gidi ti tọ́ nínú chọ́ọ̀chì ẹ̀ Olualo torí ṣọ́ọ̀ṣì ẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ sí ń kúbọ̀ yẹn ó ní ìgboro dìlú mo kàn rẹ́ẹ̀dì mo wọ́n gbẹ̀rẹ̀ mo kàn rẹ́ẹ̀dì mo ní wọ ẹ mọ nǹkan tá ẹ ṣe náà bọ̀ torí tó o bá fẹ́ kó scatter bọ̀ àdúrà tí mò ń bẹ́ ẹ gbà lójoojúmọ́ ní bá ti gbọ́ sórí yẹn mo lọ́lọ́run mà ní jẹ́ kí nǹkan kan ṣe ìyàwó ẹ o Ọlọ́run á jẹ́ kí obìnrin yẹn kó pé yes o mountain of frustration and manipulation I remember that day mo jáde mo ṣe fọ́ show wọ́n bombard mi wọ́n attack mi mo ní bọ́dọ̀ ṣe dá mo ní bọ́dọ̀ káwọn ẹranko wọ̀nyí wá mo dẹ̀ bọ́ síta mo ní MFM mo ní let me give you my sisterly advice I don't want to do your show I don't want to do your show mo ní go and put your house in order mo ní I am not ready ó kàn bẹ̀rẹ̀ sí bombard mi pẹ̀lú lẹ́tà ilé mo ní mo kàn bẹ̀rẹ̀ ni like play ọlọ́wà massive evidence yapa if MFM tó bá mọ̀ pé bó ṣe máa rí lélẹ́yìn we talk about Adeboye we talk about Oyedepo we talk about all these big one what do they ignore even your baba Esekaya à ń sọ̀rọ̀ ẹ̀ náà kò dáhùn ó sá sẹ́yìn ni kò ní dẹ́yìn wọ́n kọ́ lóhùn the only tó máa ń pa kéyìn tó bá tí ò bá ti dáhùn after some time kí ni à ń lọ́ọ̀lẹ̀ bọ́ sórí ibi tó gbé dé yìí sórí bá ti lọ kóòtù wọ́n á máa wádìí ẹ̀ dẹ̀ mọ̀ pé ṣé ọwọ́ yín ò mọ́ kò sẹ́ni tó máa wọ́ díẹ̀ tó ò ní rí nǹkan kan bẹ́ẹ̀ ìwọ tó mọ̀ pé ṣé ọwọ́ ẹ̀ ò mọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ you see some of you bóyá nǹkan kan bóyá owó emergency owó tẹ́ ẹ rí yìí ni ò jẹ́ kó rí yín pé ẹ mọ̀ pé ẹ̀sìn Ọlọ́run bó ṣe yẹ ká ẹ̀sìn Ọlọ́run bí wọ́n ṣe bó ṣe bẹ̀rẹ̀ like play MFM ti ń lọ sọ́dún 6 it's getting hotter and hotter every day people are leaving that church people are living a mass mo sọ fún wọn gba ẹran tí gbà mo ní mo máa lálàá kan nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ mo ní wọ́n rọ́ jáde owó tíkẹ́ẹ̀tì yẹn wọ́n rọ́ jáde ṣé kò ṣẹlẹ̀ Olualo èmi ti ń lọ o owó tí mo ní ni mo yẹ o má ṣe kéèsì o nídìí ẹ o because o bọ́ síta o ṣe fídíò o warn everybody say nobody should fight for you let it remain like that go and put your house in order tó o bá put house in order bóyá ìwọ wà pẹ̀lú ẹni tó máa tún padà aṣọ tí mo bọ́ sílẹ̀ pé máa tún padà lọ wọ̀ torí by the time tá bá dẹ̀ ń gbé mo máa jókòó mi ò ní ṣe léyìí tó ń ṣe yìí o Olualo
mi ò ní ṣe lè tó mi ní ṣe ìyàwó ẹ̀ kéèsì Finland yẹn ó mọ bó ṣe dẹ́tì tó òun ni màá gbé jáde ìwọ tó dẹ̀ sọ fún mi mo rìkọ́ọ̀dù ẹ pa gbogbo rìkọ́ọ̀dù yẹn wà lọ́wọ́ mi màá mú jáde tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ ẹyọ kan Olualo tó bá ti bẹ̀rẹ̀ ẹyọ kan èèyàn yẹn ti ní problem àwọn yòókù máa gbé yòókù wá ni wọ́n máa gbé yòókù wá ni ó ní ìdí ẹ o mo tún sọ fún yẹn nísìnyí mo lo fídíò yìí to warn you. I hope you will listen to this my advice. You will put your house in order. Má jẹ́ kí ìyá yẹn kó máa sunkún. Kò yẹ kó dààmú pé ọmọ ẹ̀ fẹ́ ẹ. Jẹ́ kó bọ́ ọmọ ẹ̀ sọ̀rọ̀. Jẹ́ kó ọmọ ẹ̀ ṣe fídíò call pẹ̀lú ìyá ẹ̀. Ṣé bá bí ìyá ọmọ ìbí wọn náà láwọn ọmọ tiẹ̀? Ṣé bí ìyá ẹ̀ ó bí ẹ? Ọlọ́run provide your wife and kids ló bá tán. Okay, don't give it to social media people. Don't provide it for blogger. Let your wife family come out to tell us that ìyàwó ẹ o àwọn tí bọ́ mọ àwọn sọ̀rọ̀ àlàáfíà ló wà o. Finish. Honestly, I don't know why he's acting like this. Bí pé ta ló máa mọ̀ òun. And I can assure you, Olualo, I can assure you, àṣírí ẹ̀ máa tú. Sórí ìbẹ̀rẹ̀, mistake tí gbogbo yín máa ń ṣe ni pé sórí ìbẹ̀rẹ̀ ogun lèèyàn máa ń mọ̀. Àárín méjì ogun àmọ́, ìparí ogun àmọ́. Kò dẹ̀ ṣerú ẹ̀yin yìí. Ìgbẹ́pọ̀ ń di yín gan. Ó ṣe bẹ́ẹ̀ mi mò ń sọ àṣírí Finland wà lọ́wọ́ mi. Ṣèbí Finland, bọ́dí ibo ló ti bẹ̀rẹ̀ ní Europe, Finland ni náà. Finland ni. Olualo mo tún sọ fún ẹ. Story yẹn wà lọ́wọ́ mi. Before I come out kí n sọ̀rọ̀ yẹn, wọ́n kí n máa sọ̀rọ̀ yẹn kan. Mo ti ní nǹkan tí mo fẹ́ fi sọ̀rọ̀ yẹn lọ́wọ́. When I came out, when I was talking about you the last time, mo kàn máa rẹ́rìn mo ní Olualo fake ni o. Even the Ezekiah himself, he knows. There's one sister in my group tó da yẹ̀rú. You see, ẹ̀yin people yìí, mo kàn ra fi yín lẹ̀ ní obìnrin mo wò pé àwọn tá a kúkú ń dà fúgọ àwọn gan ò fẹ́ gbọ́ nínú ìṣòro wọn. So mo ti fi ọmọ Nàìjíríà lẹ̀ pé instead of me to be talking about pastor, I will look for how to help our people. Màá look for how because mo rí pé 95% Nigerians will damage mentally. That's why mo ṣe rọra fi wọ́n lẹ̀ máa kàn máa wòran ni mò ń wòran máa kàn máa sit down look máa ṣeré máa rẹ́rìn báyìí ìmí ni bá lè wò máa dá sílẹ̀ mi bá lè wò máa kàn gbé fóònù mi lẹ̀ máa kàn máa wò wọ́n. Olualo kò tóbi kékeré ni kò ṣẹ̀ṣẹ̀ move up ni. Ó ṣẹ̀ṣẹ̀ move up ni. Olójẹ́ ìmọ̀ràn létí MFM worldwide ní sẹ́ẹ̀. Tí ó bá shake MFM the city ò dẹ̀ tí bọ́ nínú ẹ̀. If kid are in France, where is the wife? Somebody say kid are in France, where is the wife? Ṣé òní kan ni ìyàwó ẹ̀ máa kọ́ wa lóyìnbó náà làwa náà gbé náà. Torí pé èèyàn gbé lu òyìnbó yẹn ò ní káwọn òbí ẹ̀ má bàa sọ̀rọ̀ náà. Kí ni big deal pé èèyàn gbé lu òyìnbó? Wife and kid are in France. So why tí ìyá ìyàwó ẹ̀ àtàwọn ẹbí ìyàwó ẹ̀ fi wá pariwo sórí social media pé wọ́n rí? If they don't come out, there won't be any cause for this video call tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. If they live in France, tó bá gbé ní France, ṣé ìyàwó MFM London ló ń gbé, ọmọ ẹ̀ London ló ń gbé, wọ́n sì ń lọ Nàìjíríà, wọ́n sì lọ ṣe gbogbo kíní wọn, kò sí big deal. Kò sí big deal pé èèyàn gbé lóyìnbó mò ń gbé, èèyàn tó gbé lóyìnbó pọ̀. And besides, pastor lòun ó tún lówó, àbí ìyàwó ẹ̀ ò ní ìwé ni. Àbí legal immigrant ni ìyàwó ẹ̀ ni. Téèyàn bá jẹ́ illegal immigrant, ṣé ó mú ẹnu ẹ̀ kó bá lè pè ìyàwó ẹ̀ kó bá lè pè ìyá ẹ̀ kó ṣe fídíò call bí èmi àti ń ṣe fídíò call yìí. Ṣé ìyàwó ẹ̀ ò lè pè kó ṣe fídíò call 2 minutes? Ẹ wo àwọn excuse kan wà tí ò wà tenable at all. For the fact that kò ń gbé lóyìnbó, there's no big deal. Èmi France ló ń gbé, tó bá jẹ́ France ló ń gbé, ṣé wọ́n lọ France ni? Ṣé kò sí internet ní France ni? Ṣé ìyàwó ẹ̀ ò lè gbé fóònù kó pè ìyá ẹ̀ for 4 years? Ó ní tàbá ṣáàgì ká máa fi rora wa wò náà. Abiyamọ ni gbogbo wa. How would your mother feel tí ẹ̀ bàbá ìyá yín sọ̀rọ̀ fún ọdún kan? If ordinary ọ̀rẹ́ gan, tó ń bá gbọ́ nípa èmi gan tí mi ń ṣe bí some of you tó jẹ́ pé orí internet láti pàdé. I don't come online. People come into my inbox, come and ask me, Sister Maureen, ṣàlàáfíà ni? Ṣé kò sí nǹkan tó ṣe yín? Kí ló ṣẹlẹ̀? Màgbúrò yín. People ask. At times I will come out, màá kọ́ sórí page mi pé my people, I am fine, no, nothing is wrong with me, I'm doing fine. Ká máa sọ pé ìyá èèyàn. Irú ministry wo ni wọ́n ń rọ̀nù? Irú ministry wo ìyàwó ẹ̀ wà lọ?
ìyàwó ẹ̀ wà ní France wọ́n wà Nàìjíríà báwo lẹ ṣe ń ṣe àní mo ní ta bá bẹ̀rẹ̀ Olualo story ayé apá Ọlọ́run mo tún sọ ẹbẹ̀ tiẹ̀ tí a bá bẹ̀rẹ̀ ṣe mo ní ìyàwó ẹ̀ ń gbé ní France tí story ẹ̀ bá bẹ̀rẹ̀ wá pìtìpìtì ayé bàmá bá ẹ̀ pìtìpìtì ayé á bá ẹ̀ àwọn story tó bá àdìbà wà nínú yàrá tó máa wà àwọn story tó bá àdìbà jáde nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ sìn sórí ó fi wàhálà ṣeré ó fi wàhálà tó máa jẹ́ kó fi ministry pa ìtàn orí ẹ̀ ló ń bá lọ lọ́wọ́lọ́wọ́ yìí. The wife can't speak Yoruba again, she only speak French when she can't call o èyí bù yẹ ẹja o. No ìyàwó ń gbé France ọkọ ń gbé Nàìjíríà story dé o Ọlọ́run story yapa síbẹ̀ kankan tí kankan wà ń bẹ ẹ̀yin èèyàn mi tí ẹ bá wọ inú ministry àlọ́ ó máa dẹ́tì gan Ọlọ́run story àlọ́ ó máa dẹ́tì gan àwọn nǹkan tí mo dẹ̀ ń gbọ́ yìí àwọn kọ̀ọ̀kan dẹ̀ wà o. Story àlọ́ máa dẹ́tì o because story Finland yẹn náà ó bá tobìnrin díẹ̀ tún bá dé. Ẹ wo tèmi ni pé the whole secret will be exposed. Thank you my sister. Tí a bá wọ ó dẹ̀ pé àlọ́ ó fẹ́ fi ministry pa ìtàn. Forget gbogbo Ọlọ́run kan pè é mi Ọlọ́run pè é o. Ọlọ́run wo ló pè é? So Ọlọ́run ní kó gbé ìyàwó ẹ̀ sí France kí wọ́n jókòó sẹ́kọ̀ọ́. Ó yé wa dànù. Àmọ́ bó ṣe ń lọ o. Ẹ̀yin ọmọ Nàìjíríà àmọ́ bó ṣe ń lọ o. Mo rí mo dẹ̀ sí ni mo dẹ̀ ti rìtáyà o. Olualo mo ti rìtáyà o. Ìyàwó wà France ó wà lẹ́kọ̀ọ́. Story wà mí yìí o. Àwọn kan ti máa damage spiritually damage nínú ministry yẹn. Story máa jáde ní ìdí ẹ lọ kọ sílẹ̀ story dé àlọ́ story bad story. Àwọn story tó bad ó wà ministry àlọ́. Ẹ máa tọ pinpin èyí tẹ̀ ṣe kéèsì ẹ̀. Ẹ máa tó gbọ́ story tó bad. Àwọn story tí ó bad wà nínú ministry àlọ́. Èèyàn kan ló máa padà lọ́rùn bíríkìlì àṣìlẹ́yà ni. No ẹ̀yin èèyàn mi ẹ lọ́kọ́ ṣe ní àwọn ọ̀rọ̀ mi tí mo sọ lálẹ́ yẹn bá mi dì í mú o mo lè má wá for the next 1 year mo dẹ̀ tún lè wá but ministry àlọ́ yẹn àwọn story tó dirty wà ńbẹ̀ and kò ní pẹ́ máa jáde. Ìyàwó wà ní France ọkọ wà ní Nàìjíríà ó tán ìyàwó wà ní France ọkọ wà ní Nàìjíríà nǹkan kan ṣẹlẹ̀ èèyàn mi nǹkan kan ṣẹlẹ̀ o. Ẹ̀rọ tí ìjọ tí mo gbé tẹ MFM jáde wọ́n ní rárá mo ní ẹ̀yin ẹ ní sùúrù ẹrẹ́sì àwọn ọmọ ṣọ́ọ̀ṣì ẹ̀kọ́ mo bó ṣe ń lọ mo ní ẹ ní sùúrù ṣé ẹ padà gbọ́. Africans are not truthful. They just ask him question, where is your wife and children, and you refuse to answer and went to court. Hope is not pastor. I am waiting to see the outcome. Honestly, outcome ò ní dá. Ó ti ṣiṣẹ́. A woman from USA already revealed her experience. My sister, ṣé ní church alone ni a woman from USA that revealed her experience yìí? Àbí another place? Is there a lot church? The woman from USA that revealed her experience, is it a member of Alo church? Experience with Olualo? Me, I have one in Finland. I have story. Alo started his ministry in Finland, honestly in Europe. Ẹ̀yin tẹ́ bá mọ̀ tẹ́ tẹ̀lé Olualo ẹ wá sọ pé mò ń parọ́. Mo ní lọ́wọ́ ni wọ́n gbé wá bá mi, mo record gbogbo ẹ̀ bá mọ̀ pé màá record. Mo record gbogbo ẹ̀ bá mú. Olualo tó bá put your house in order. Mi ò ní bá wọn ṣe tìyàwó ẹ̀ yìí, nǹkan mi máa gbé jáde. Of course, any pastor that uses God to fight is a false prophet. Yes. Ẹ ṣe Olualo ṣe sàkámàjẹ tẹ́lẹ̀ ni mo ti sọ́rí. Mo ti sọ́rí mi ò ṣẹ̀ṣẹ̀ sọ. Ṣé rí ọ̀rọ̀ Olualo? Mo ti sọ́rí. Somebody that is even very close to me at that time wá bá mi.
Pastor Maudeen pastor gidi mo ní kẹta ló sọ fún ẹ bẹ́ẹ̀ mo ní sàkámà jẹ́ ni kí ló fi yàtọ̀ mo kò fi ilẹ̀ ni mo gbó kéèsì ẹ títí àwọn ìbá tún padà bá mi ẹ kí n ti sọ mo ní nǹkan tẹ́ ẹ ti sọ fún mi tí mo ti rìkọ́ọ̀dù mo ní máa gbé jáde òun ni mò ń sọ tẹ́ ń gbọ́ yìí máa gbé jáde tí ò bá put house in order máa bẹ̀rẹ̀ sí èmi máa jókòó sí kéèsì ẹ tí n bá ń fún ẹ jẹ sí ìyẹn náà ń fún ẹ jẹ èmi ò dẹ̀ ní máa fún ẹ jẹ lánàá wẹ̀ ẹ ni gbogbo àwọn atrocity tó ń ṣẹlẹ̀ ní church la máa gbé jáde ẹyọkan la máa jù síta ẹyọkan báyìí máa fa àwọn yòókù ó máa fa àwọn yòókù jáde ni ó mọ̀ pé èmi gan mo yẹ wà yìí mo lọ́ta ìwọ gan wà ó lọ́ta kò sí bó ṣe lè wà nínú ministry tó ní àwọn tí ò ní like ẹ tí wọn ò ní wà happy pẹ̀lú the way you run it wọ́n máa jáde mistake tí gbogbo yín máa ń ṣe ni pé ẹ rò pé blogger pàjẹ́ ni àwọn tó ẹjọ́ wà yẹn náà ló ń gbé wá kó o tó yàgbẹ́ wá ti irú èmi sí wọ́n máa ti record wọ́n á ṣe meeting wọn á mú wá I don't know ẹ ń kọ́gbọ́n ẹ rí gbogbo oríṣi tó ṣẹlẹ̀ lórí social media yìí at least ó yẹ kẹ́ kọ́gbọ́n nínú ẹ̀ kí ló fẹ́ fi court ṣe kí ló fẹ́ fi lọ́ọ̀yà ṣe it will waste your time it will waste your money it will destroy your name àwọn blogger kan wà they don't Rotimi tí mo rí yẹn mi ò rí pé ó máa bow down fún ẹ mi ò rí pé ó máa tètè jáwọ́ mi ò ìyẹn kò jọ ẹni tó ready tó máa sá fún lọ́yọ́ tí court tí paper court máa lé sẹ́yìn kò jọ rárá ó ready fún ẹ Rotimi yẹn mi ò rí pé ẹni tó máa bow down fún ẹ tó máa ní òun máa stop ó ti tọrọ ẹ Obama ti tó nígbà eléyìí tó kọ́kọ́ ṣe nǹkan ní sí wisdom mo kàn tún padà rí ìwé lẹ́tà ni mo kàn ní àwọn people yìí wọn ní yé gbé ìwà olè wọn yìí ìwà fake sàkámàjẹ wọn yìí jáde lẹ́tà yẹn gangan ló jẹ́ kí èmi yìí bọ́ síta tó bá ìsòfin contradict rẹ̀ ó bá dúró pé o fẹ́ ṣe kéèsì dáa mọ̀ pé kéèsì ni ká bá yín wá nǹkan tá a máa kájọ́ tí kò lè sú èèyàn tó pọ̀ èèyàn mélòó ló fẹ́ sú lọ bẹ̀rẹ̀ ayé lọ́wọ́ àwọn ọ̀gá tó àtajá àtẹran pẹ̀lú ẹ̀ náà wọ́n yìí ti kàbọ̀dí wọ́n yìí ṣe corridor prayer wọn ò jáwọ́ àṣírí rẹ̀ sì ń tú sí ó tú wọn síta. If Rotimi play audio evidence in court, judge will run away. Yes. Rotimi kò fẹ́ nu ara ẹ̀ sọ́nà. Àwọn èèyàn ló wá sọ. Àwọn èèyàn ṣe experience. Mo gbọ́ kan báyìí, mo gbọ́ ti gẹ́ ẹ̀kan báyìí. Gẹ́ ẹ̀yẹn tó sọ pé mo gbọ́ ti gẹ́ ẹ̀yẹ báyìí mo dẹ̀ ń ké. Ti gẹ́ ẹ̀kan tó wá láti US tó lọ sí church kọ́lẹ́gbẹ́dá tó bímọ síbẹ̀ gan. Ó ní àwọn ẹbí òun US náà wà ọdún 5 òun àtàwọn ẹbí òun jọ wà ní the same US òun ò rí wọn pọ́n control òun ló fògùn bá òun sọ̀rọ̀ Rotimi náà ló play orí show Rotimi mo ti gbọ́ báyìí mo dẹ̀ wò báyìí mo ní wọ́n ṣe ń destroy life so Rotimi yẹn ni wọ́n fẹ́ gbé lọ kóòtù àánú ẹ̀ ṣe mí tó bá lọ put house and order wàá sá pìtìpìtì ayé màmá bá ẹ̀ Olualo ó dẹ̀ mọ̀ èmi àti ẹ̀ mọ̀ pé sàkà ni ẹ pé kì í ṣe pé ọwọ́ ẹ̀ clean náà ṣé kẹ́mi gbé kí n gbé ti fílà jáde kí bẹ̀rẹ̀ sí play ẹ̀ ni ẹ̀yin èèyàn mi mo ti sọ tèmi náà èmi ń lọ bó bá wù ẹ́ ẹgbà part ti kábọ̀dí tó bá wù ẹ́ follow MFM part tó bá wù ẹ́ kó take word of wisdom kó lọ ṣàtúnṣe káàmpù bàbá Adébóyè ó wà ń bẹ̀ kò sí nǹkan tó ṣe after COVID ó ń lọ Tóyèdépò ó wà ń bẹ̀ níbo ni ti MFM wà níbo ni káàmpù wọn wà Prayer City níbo ni Prayer City wọn wà. Adébóyè Olúṣẹ́gun èmi màá sọ tèmi mo tún wá sí mo mọ̀ ṣe ṣó yìí pé mo fi wọ́n ní Olualo ni ó máa sá pìtìpìtì ayé máa bá ó máa fi ministry pa ìtàn because ó ṣẹ̀ṣẹ̀ ń grow ni wọ́n á ṣe ẹ báyìí ẹ bó ṣe ń ṣe ẹ̀kọ́ láṣẹ wọlé. kò ní jù báyìí lọ táàrí lábalábí tá a wà yìí a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí a sì máa fi tó yín létí Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó burú kan ò ní ṣe yín kò ní ṣe wá a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ ire o ire kàbìtì. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbé.
ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ. àti rẹ̀ ti